wọ́n ní bẹ́rù bá mọ̀ núrò àmọ́ pẹ́ dá ṣe bọ́pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu. ọmọtọ̀mí wá dúpẹ́ Rebecca. Today is not the end of another year but the start of a new one. ọmọ ọmọtọ̀ṣọ́ mo ní tó bára kó o rọ̀pọ̀. aya kẹ́ni ológun bó o bá tà kó o tọ̀ wọ́n gógó. nítorí ọdọọdún ní sàkóoruwe ọdọọdún lè rù wá wà ọdọọdún láò máa rí ọ. olórí kẹ́ni ó wù mí kí n bẹ délùú àwọn bàbá rẹ̀ ṣebí wọ́n lọmọ wọn nílùú Dòdò. ọmọ ẹwú níwìnrin dúpẹ́ irú àwọn bàbá rẹ̀ lọ́mọ adálẹ̀ gbé wòrà. ọmọ adálẹ̀ gbé ṣùn gángan. ọmọ wọn ní Ìkirè ìwọ lọmọ ẹwú filé hàn mí fọ̀nà hàn mí. ṣùgbọ́n tẹ́wọ̀ jẹ́ fàbújá Ìkirè wọn ọmọ ẹnikẹ́ni. ọmọtọ̀mí wá ìwọ lọmọ igbó rírú tájòjì kankan ò gbọdọ̀ wọbẹ̀. àjòjì tó bá wá gbìyànjú irú rẹ̀ dẹnu ẹbọ. ọmọ àbòṣà wọn fóun òbí. ìwéré ni mo rán lójé ìyàkí mo róńdẹ wẹ́rẹ́ mo sáwọgbó lọ. Ìkirè ẹ̀yin la lu kókó tí ń fi ewú lówó òdo. bá a lu sákàrà bá a lu dùndú téwú lòun òjò nílé baba tó bí ọlọ́mọ. aya ológun ratus ìwọ lọmọ àjòjì wéré lọ́nà Ìkirè. èyí tí ń pani ó jẹjí lọ nílé baba tó bí ọlọ́mọ. lọ́jọ́ tí mo ti ń ré gungun mi ò ré gungun bí eyín rí. the CEO Kempton baby store ọjọ́ tá a bí ọ ló pè garatán kò jẹ́ kán mọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀. onínúure oníwàre àfòwà pẹ̀lẹ́ ẹ̀rín ẹnu ẹ̀ ní fi ń wùyàn torí pé o ti wá ṣọdún yìí o ò ní fọkọ dì. bàbá ọkọ rẹ̀ Clementino ló ń sọ wípé bó o bá ṣọdún ní ó ṣẹ̀mí sí àṣeṣe tún ṣe.